Ṣẹ́rin, ọkọ àǹtí mi wà lóru. Ó wá ń pariwo Bọ́lá, Bọ́lá, Bọ́lá. Mò ń wò pé ta nìyẹn. Èmi ní ṣílẹ̀kùn. Ẹ̀yin wo nìyẹn? Wo ló bá yàwó ń jà rẹ̀? Ṣílẹ̀kùn, ṣílẹ̀kùn. Èmi náà bá ṣílẹ̀kùn. Wọ́n wọlé. Bó ṣe wọlé kò pẹ̀ ní àwọn sọ pé bólú wá bínú lọ báyìí. Bólú wá lọ. Bólú bínú lọ. Á jẹ́ máa bọ̀, má jẹ́ fún ní head. Oh God, ṣojú bó sì ta ni. Ọmọkùnrin yìí ṣe wọ́n bá mi ṣeré pa mú sọ fún kó calm down, kó calm down. Sí wàhálà tó bá dé. Wọ́n á wọlé ní ìyàwó ń pín iná ló dẹ̀dẹ̀ ìyàwó inú má dà ní ìjà lọ. Mo sọ pé lọ́sàn-án yẹn mi ìwà satisfy bí pé kí rẹ̀ jẹ nǹkan kó má yóò yàn nìkan tí mo jẹ lọ́sàn-án yẹn. Bùdá bí ẹ má dá kí yàn dá nìkan kọ́ yàn satisfy tí máa ń gbógun yìí lájọṣepọ̀ tí ìgbà tí ní bí ẹ̀mẹ́ta mi kì í wọ́n satisfy torí èmo máa ń sọ nǹkan tí mi bá ní parí kì í má bẹ̀rẹ̀ ó parí ń gbà yẹn o yìí ẹnà báwọn kí ni ìwò ẹni sùúrù àǹtí mi wà ń gbé kò lè mọ nǹkan kan wọ́n máa wọlé ntì just like don't shout tó bá ń dùn mí náà kì í má sọ̀rọ̀ ṣé o ṣe ìwo ni tó bá ń dùn o ṣe dùn lálẹ́ àná èdè gbogbo ẹsẹ̀ mi ló bò ní nígbà tí màá fẹsẹ̀ mi wọ̀n ẹsẹ̀ mi bógún èmi ò dẹ̀ mọ̀ pé bó lánàá yẹn ó ní abájọ tí ìyá sọ pé bó ni mo ti rí ẹ̀jẹ̀ níbi ṣòkòtò mi pẹ̀lẹ́ okay má wù I'll make it up to you mi ò ṣe nítorí owó o just because mi fẹ́ kí marriage yẹn dàrú pẹ̀lú sister mi ni o èmi náà understand down kiri ọkọ àti mi ti bẹ̀rẹ̀ pákápákápáká ọkọ àti ẹ̀yọ́kọ́ tó mi má wọrí òòlé ló ń ṣe bó lògùn kan lẹ́ẹ̀kan lánàá òòlé lóyún ewu ẹ̀rù ń bà mí àlọ́ òòlé lóyún ṣojú ọmọ ìkéré yẹn ilé kan ọkọ àti mi ṣe bẹ̀rẹ̀ nìyẹn ọkọ àti mi bẹ̀rẹ̀ nígbà tó jẹ́ kọ́nà tí mo fẹ́ máa sọ ọkọ àti mi kọ́ fọwọ́ dì bẹ̀rẹ̀ nígbà don't shout girigiri nígbà tí mo tọkọ àti mi wá ṣe tán tàdé ìbàlẹ̀ tó dà sí bẹ́ẹ̀ tán bani thank you so much kó tó ní pé máa fún mi kúrò ó ní ẹ máa ṣe transfer ṣẹ̀ṣẹ̀ honestly speaking I even wanted to change your hair mo ṣe ṣe ni yes only style got present sí ẹ kò change and mo fẹ́ travel ní next week mo bẹ́ẹ̀ wàrà yìí lọ ibo lè lọ mo fẹ́ dá Abuja ok ibo ni máa sọ fún àǹtí mi gbé wọn lọ no mọ́mì ń bọ̀ ok mọ́mì ń bọ̀ yes na mọ́mì ń bọ̀ àdájọ́ ti wà ok so mọ́mì ń bọ̀ ok mọ́mì ò sọ fún báwọn bọ̀ àná náà pé sísè pé àwọn ń bọ̀ ok màá pè wọ́n láàárọ̀ lágbà yẹn ibo ló máa sọ pé ó ti gbọ́ ṣé ìdílé pé àti jíwájú ẹni sí ni we are big family now ẹ wo ẹ ṣe ń dọ̀ tẹ̀lé màá sẹ́ǹsì sí ni and òde dúró kó má lọ sí school next month rárá o má lọ school next month o má lọ ok má máa wọ ní school ẹ máa wọ ní school ṣe mo bó ṣe ṣojú ọmọ kékeré ni má máa wọ ní school má wọ rẹ ó ní báyìí má máa ṣe ok kò sí wàhálà ẹ mọ̀ pé mo gbé pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ṣé òun dúró mi sọ pé kẹ́ máa wọ mi tí má gẹ̀ẹ́sì ní apartment mi kọ́ bíi room serve ní school rárá o mo ti máa mọ̀ rárá bí sí báwo a máa gẹ̀ẹ́sì room serve àwọn àgbẹ̀ má dé máa wá kí ni ìdójú kí n filẹ̀ lọ ṣé bí láti bá ti wà ókè tó ti lè bá wọn lájọṣepọ̀ a gbọ́dọ̀ stop nǹkan tá à ń ṣe a máa stop mi sọ pé à ní stop ok ọkọ àti mi bọ́ síta ó ṣe ń bẹ mo jẹ jackpot ìta ṣe ni mọ́tò kò ṣe nǹkan tó tẹ̀ mí lọ́rùn àmọ́ ìta ṣe ní ẹ̀ tẹ̀ mí lọ́rùn ọmọkùnrin tí mo ti nífẹ̀ẹ́ sí tipẹ́tipẹ́ tó mọ̀ sọ pé first love ọlọ́mbọ̀dá bẹ́ẹ̀ ó tó gbà tí mo mọ̀ wọn mi kì í ṣe virgin bọ̀ pé èèyàn rí ọkùnrin tí ìdẹ̀ wò kó sọ́kùnrin lọ́lọ́run dá báyìí bó ti pàdé ọkùnrin tó dájú bọ̀dá bẹ́ẹ̀ lọ but mi ì mọ bí mi fẹ́ ṣe àti ṣe mo nífẹ̀ẹ́ bọ̀dá bẹ́ẹ̀ gan mo nífẹ̀ẹ́ òdi wípé ẹ̀rù gan bà mí gan bó ṣe ká tí mo bẹ̀rẹ̀ sí ṣe ṣé kò ní lẹ́yìn báyìí ṣé kò ní padà lẹ́yìn fún mi àmọ́ kò sí òmọ kò tọ́ ọ torí pé ìfẹ́ kọjá bẹ́ẹ̀ ṣe lérò sí ó dé kí n máa sọ fún yín àti ṣeun
wípé nígbà míì ọmọ a máa fall in love pẹ̀lú bàbá nípasẹ̀ I don't know ọlọ́run ló yé inú mi dùn dédé níjọ́ náà lọ́hùn bẹ́ẹ̀ pé kí bòjá bẹ̀ wọ́n jí ọkọ mi òwò àjọ ń gbé ìyá mi wá lóòótọ́ ìgbà tí mọ́mì mi wá ó ti pé wọ́n wá síbẹ̀ ìlú kan ní ẹ̀wọ̀ ń fẹ́ sáré lọ sí school wọ́n ní ṣe bí ẹ̀ tí ì resume mo ní àti resume bọ́ sọ pé ó ní kọ̀tà fẹ́ wá sí school pé máa jẹ́ dé tí ó ti ń bá dé ní sọ onímọ̀ kò fẹ́ lọ sí school mo fẹ́ pè yín náà pé kẹwàá ebi mo pè lánàá pé ìgbàlẹ̀ máa wá pé mo fẹ́ lọ síbì kan ó fẹ́ lọ ibì kan ọkọ sísá ẹ̀ ò sí nílé ìwọ náà ò sí nílé táwọn pé àwọn ò bá sí àràǹdì nǹkan ẹgbọ́n àǹtí mi ṣé mi sọ fún mi pé mo fẹ́ lọ sí school ò sọ fún mi lánàá àná ló sọ fún mi mo fẹ́ lọ sí school mo fẹ́ lọ yọjú kan tó fẹ́ yọjú 3 days náà ni màá lọ 4 days I know 3 days or 4 days ni màá lò so wàhálà tí o bá ti fẹ́ lọ sọ fún Abby wọ́n máa fún ẹ lówó ṣé òwe máa ní bá fẹ́ gbówó lọ́wọ́ ẹ máa ní lọ gbówó lọ́wọ́ ọkọ yín ṣé òwe yín lè gbà fún mi ni ẹ gbà fún mi ndèmídèmí ẹ gbà fún mi ṣé kí n máa lọ gbówó lọ́wọ́ ọkọ yín ní gbogbo ìgbà ni ẹ gbà fún mi iye tó bá fẹ́ ló máa fún ẹ owó mi wà lọ́wọ́ ẹ bó ṣe pé bí mo ní kó fún ẹ lọ́wọ́ rẹ̀ owó mi mo ní kó fún ẹ owó iná ní kó fún mi ẹ gbà fún mi fún wa lára yín ok má gbà fún ẹ fún wa lára mi ṣótán kò sí wàhálà bẹ́ẹ̀ mọ́ ìlú wa pè mí wọ́n ní wípé àwọn lálàá burúkú kan kò láàláwò ni wọ́n láwọn rí mi láàrin àwọn ọ̀pọ̀ èèyàn gan-an pé èèyàn pọ̀ gan-an pé báwọn ṣe débẹ̀ yẹn báyìí àwọn ní ibùdó wá mọ́ wọn wáyìí wọ́n sọ káwọn sáà ní sùúrù wọ́n ní ó mọ àwọn làwọn wà ibùdó máa wọn wáyìí ó mọ àwọn làwọn wà ibùdó máa wọn wáyìí wọ́n ní àwọn mọ́mí àwọn sọ mọ́mí àwọn pé ṣé kí ni ibẹ̀ ibẹ̀ níbẹ̀ ṣe rí ní àwọn ọmọ bẹ̀rù àwọn sáà mọ̀ pé àwọn èèyàn wà ń bẹ̀ gan táwọn bá ti wọlé àwọn èèyàn máa dúró ní 2 3 4 àwọn kan ṣeré àwọn kan rẹ́rìn-ín wọ́n ṣàǹṣe gbogbo ẹ̀ wọ́n ní àwọn bí wọ́n ṣe débẹ̀ àwọn ní gbogbo àwọn tó dúró yìí àwọn okùn tó mọ àwọn níbẹ̀ wípé àwọn tẹ̀sí lọ police station wọn sí bẹ́ẹ̀ àwọn tó prison kò sí bẹ́ẹ̀ àwọn tó mọ́ṣúárì kò sí bẹ́ẹ̀ wọ́n ní káwọn wá sí ẹ̀ pé ibẹ̀ ni gbogbo àwọn èèyàn tí wọ́n bá rí ibẹ̀ náà máa ń wà ó ní wọ́n wò ó ó ní ọ̀kọ́ báwọn ṣe rí mi ní báwọn ṣe rí òun ní ọ̀kan nìyẹn tóun dúró sáàrin wọn ó ní mímọ́ pé àwọn ọmọ òun yẹn ọmọ yẹn wọ́n ní pé ọmọ yìí dà alóhùn wà láàrin wọn yẹn wọ́n ní bí mímọ́ ni pé báwọn ṣe nígbà ẹjọ́ ohun ló wà láàrin wọn nígbà táwọn máa fi débẹ̀ ẹni táwọn bá bẹ̀ kò ń ṣe ìwọ wọn á ní pé wọ́n ní ibà ló dúró sí i aṣọ tẹ ìwọ náà wọ̀ nígbà yìí wọ́n ní ẹni pé òun ló dúró sí ibà yìí àbí sóun lọmọ yín òun ò jẹ́ ọmọ yín o wọ́n ní bàbá tó ṣe tọ́jú kan àwọn tó wọ̀ kọ́ pa àlóhùn yẹn onítùwọ̀ láàrin àwọn bíbí yẹn ẹjọ́ bí òun ẹbí òun wọ́n ní pé sóun yẹn àlóhùn yẹn olójú lẹ́ẹ̀kan lọ́ọ̀kan yẹn lọ́ọ̀kan tó wọ òun yẹn ó ní sọ ń wò yìí ibi kọ́ ló ń wò bọ́lá ó ní bọ́lá ò dá mi lóhùn ó ní torí gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ mi bá ti wọ́ látijọ́ yìí àmọ́ àdúrà tó ní kì í sí ní ṣọ́ọ̀ṣì yẹn ó ní mò ń ṣe ó ní wọ́n tún débẹ̀ ìgbà tó tún máa débẹ̀ ó ti kúrò ńbẹ̀ ọ̀tọ̀ náà tó tún bá níbẹ̀ bóyá ní kì í sùn nílé wọ́n níbẹ̀ yẹn pọ̀ àwọn èèyàn wà ń bẹ̀ ọkùnrin wà ń bẹ̀ obìnrin wà ń bẹ̀ wọ́n náà sọ ní ibi wà ní Bọ́lá bá wà ẹ bá wọn ní ẹnìkan sọ pé ta ni ẹ ń wá wọn ní Bọ́lá ní Bọ́lá ń lé òní Bọ́lá ní òun mọ̀ pé kí wọ́n lọ báyìí kó lọ sí àdìsẹ́ bẹ́ẹ̀ pé ẹnìkan wà ń bẹ̀ wípé Bọ́lá nìyẹn ó sì kí o ní kò sí nǹkan tó ṣe ó ní ẹ lọ sálẹ̀ lọ́sí ẹ máa rí èèyàn kan bẹ̀ pé wọ́n sọ lọ́wọ́ wọn sọ lẹ́sẹ̀ ní ara pé kókó lè jọ ọmọ òun pé ọmọ òun lòun rí ojú sí ìbàyí pé bí ó ti róhùn nìyẹn bóyá ní òfin bóyá ní ṣe báyìí fún un irú wa bóyá ní wù ní sìn irú ọmọ òun lélẹ́yìn náà bóyá ara àbẹ́yẹ tó sì yá ni o àbẹ́yẹ bàbá wò ó àbẹ́yẹ bàbá wò ó ní màmí ṣé ẹ wá padà lọ sí wo ẹni tó ń sọ pé wọ́n sọ lẹ́sẹ̀ wọ́n náà lọ wò lójú àlá yẹn o nígbà táwọn máa débẹ̀ bọ́lá ní ìwọ ni wọ́n ní ìwọ ni ó ní àmọ́ ó sọ èdè sí àwọn sọ lẹ́nu ṣe bí gbogbo àwọn táwọn pàdé Yorùbá ni wọ́n sọ ẹlòmíín sọ èdè míì o pé èèyàn bí wọ́n lè bọ̀ wọn táwọn bá sọ̀rọ̀ táwọn Yorùbá ni wọ́n sọ nígbà táwọn débẹ̀ àwọn bọ́lá nínú ilé ayọ̀ pé bọ́lá níbi tí báwò bọ́lá ní ilé yóò ṣe Yorùbá wọ́n ní kàkókò máa sọ èdè táwọn sọ bọ́lá ní èdè míì ló ń sọ wọ́n lọ́rọ̀ yóò tiẹ̀ wá yí àwọn báwọn ṣe gba ọ̀dọ̀ pásítọ̀ nìyẹn o
pásítọ̀ àwọn sọ pé àwọn máa gbà